àbá ń pé látàyè asimi ní hayati ní abukati kọlibaka fakuliya Allahu awidini khairan fi duniye wal akhirah awidini khairan fi duniye wal akhirah wà kíni rí bó ló wí mo fẹ́ rántí nẹ́sì yìí ó ní látàyè àsìmí ní àyà tí ní àbùkátì kọlíbákà ìgbà mi ń bẹ mọ́mẹ́ǹtì kan condition kan atmosphere kan ìṣesí ayé kan ó lè gbé ẹkún wá bá ọ sọ̀rọ̀ gbọ́ báyìí látàyè àsìmí ní àyà tí ní àbùkátì kọlíbákà àfààní má lose hope tó bá ti bára rẹ ní condition kan tó gbẹ́kún wá bá ọ tó bá ti bára rẹ ní situation kan léyìí tó mẹ́kún wá má wàá lose hope wípé àbó ti tánu irú ayé rédèrèdè wò ní fàkúlì ya Allah ṣẹ̀rífò síbí ẹ̀yin náà má bá ń wí fàkúlì ya Allahu nígbà tó bá ti rí wípé bó ṣe ń wò mí bóyá tó ti kọjá àbí tí ń ṣe ọlọ́ àfáàní tó bá ti rí pé condition rẹ ó gbẹ́kún wá má lose hope àìrí rẹ̀ ní bàbá sunkún ẹ wò yọ ọlọ́mọ tí wọ́n ń pé ẹkún ní sùn nígbà tí ó bímọ òun àníyé ànírúkíní ìmí ò ṣe pelera rẹ̀ iná làfáàfin ní látàrí àsì mí ní àyà àti ní àbùkátì kọlíbákà asọ́tọ̀ wọ sọ́run yìí kó tó di tí wọ́n rán tó fàyìn báwọn wọ́n yá ni wọ́n ti kọ́kọ́ yá wọn géńgékúgé tọ́ ọba tí wọ́n á sunkún sórí pé òní wẹ̀wù òní wọ sọ́run látàrí àsì mí ní àyà àti ní àbùkátì kọlíbákà ìwọ tó ń gbọ́ mi ìgbésí ayé kan àsìkò kan tó bá ti mú ẹkún wá mọ́jà kànmùná fàkúlì ya Allah sáàmọ́jẹ kó dènà sẹ́nu rẹ ọlọ́run o my God my Lord Almighty God Almighty Allah my Creator the merciful máa dákọ̀ ọlọ́run dáadáa bẹ́ẹ̀kún bá dé máa dákọ̀ ọlọ́run kìí wá ṣe pọ́ ọmọ wá pé ọlọ́run ọba nìkan ọmọ wá pé awídìní khairan fi dúnìyẹ wal akhirah awídìní khairan fi dúnìyẹ wal akhirah ọ wá pé ọlọ́run o ẹkún tó dé yìí tí ń sùn yìí má sábà ń fi ire pààrọ̀ ẹ̀ ẹkún tí ń sùn yìí mọ́sà bá ń fi dùnú pààrọ̀ ẹ̀ fi dúnìyẹ wal akhirah láyé yìí náà ni ó ti jẹ́ rẹ́ni lẹ́yìn ẹkún yìí má jẹ́ sunkún yìí kù wàhálà tó bá mi yìí má jẹ́ wà ń bẹ̀ kù awídìní khairan fi dúnìyẹ wal akhirah ẹlòmí ọmọ yìí ń wí irú àgbákò lòun wá ṣe yìí irú eré ibú wa ni mo ń sọ̀rọ̀ kan lánàá nígbà tí mo wà níwájú àwọn jàmá wa ẹnìkan ọ̀fọ̀ kánṣẹ̀ mọ̀kan tí ń wí tèmi bá mi o gbogbo tí ń wínú títí tó fi dákẹ́ kò rómi ẹyọ kan lójú báyìí àní tiwa ò ní bá wa níta aláburú jẹ̀mọ́ ẹ̀sìn bá ń ṣe ámì mo ń sọ fún ẹnìyẹn látàrí àsìmìn hayati ní abukati kọlíbákà ẹ má máa lùsì hope kò síbi tí kòrò tí ò ní padà dùn bẹ́ẹ̀ náà ni kò síbi tí dùn tọ́ ẹ pé níjọ́ kan kò ní padà korò ìtọ́kàn wọn ni wípé o fàkúlì ya Allah ó yẹ kẹ́ ẹ ti mọ ohun yìí lò náà fàkúlì ya Allahu máa pé ọlọ́run o awídìní khairan fi dúnìyẹ wal akhirah wọ́n wáyé pé situation tí mo wà yìí ìwọ náà sọ bẹ́ẹ̀ lálẹ́ èmi náà sọ bẹ́ẹ̀ ọlọ́run situation tí mo wà yìí èyí tí ò bá dùn mọ́ mi ń bẹ́ẹ̀ má sá pààrọ̀ rẹ̀ fún mi pẹ̀lú ìdùnnú láyé níbí àtàlìkíámà má ṣe mí lẹ́ni tí ó rí ìdùnnú láyé tí ọ̀rọ̀ bá ń jẹ́ àlìkíámà ṣé ẹ mọ̀ pé ìdùnnú àlìkíámà ìdùnnú gbére ni ṣé ẹ mọ̀ pé ìbànújẹ́ àlìkíámà ìbànújẹ́ gbére ni Rabbi ya Allahu máa pé ọlọ́run
awidini khairan fi duniye wal akhirah jẹ́ ìríre láyé àti ọ̀run òde ní. ẹlẹ́ẹ̀kejì àfáàwá ní falẹ̀ húzínú yẹrẹ̀hálù bisajidatin wàlí farahu yáàtì bìdà àwàtì. sì bá ń kéwú ọ̀rẹ́ mi kan bẹ́ ń bí falẹ̀ húzínú yẹrẹ̀hálù bisajidatin wàdàwàtù àbí ẹ̀yìn kíni fàlẹ̀ húsínú yẹ̀rẹ̀hálù bisajidatin wàlífàràhù yá àti bìdàwàtì. pé ń túkéwú àfáwà Blakim wise man àbí wọ́n ní I use your voice very well. Wá bá ń ké náà nísìn bá ń pé falẹ̀ húsínú yẹ̀rẹ̀hálù bisajidatin wàlífàràhù yá àti bìdàwàtì. dákọ̀ ẹ̀jẹ̀ ń túkéwú àfáà ní ẹ̀sẹ̀wẹ̀sẹ̀wọ̀n àfáà ní falẹ̀ húsínú ìbànújẹ́ tẹ́ẹ̀rí ni ṣé ẹ mọ̀ wípé ó lọ́kọ ẹ̀yin ò mọ̀ pé ìbànújẹ́ ní ọkọ. àfáà yìí lọ́jà bọ́ wàlékún sàlámù Mariam ọmọdé àfáà ní falẹ̀ húsínú yẹ̀rẹ̀hálù bisajidatin ìbànújẹ́ a máa ṣèrìn àjò fèrè tí ó kúrò lọ́dọ̀ rẹ̀ bisajidatin pẹ̀lú ìfèríkanlẹ̀ ẹyọ kan. wàláì ìfèríkanlẹ̀ ẹyọ kan báyìí pé Allahu akbar tó wá sunkún sọ́lọ́run pé nǹkan tí ń ṣe mí yìí ìwọ ló mú wá bẹ́ẹ̀, nǹkan tí ń ṣe mí kò sẹ́yìn rẹ, kódà bí n bá ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ wo mo lè ṣẹ̀ láyé tí àforíjìn rẹ ò tóbi jùlọ. bàbá yẹ pé wọ́n bá ṣẹ̀ sí mi lọ́rùn ni ẹ̀ṣẹ̀ wo náà lè ṣẹ̀ sí mi lọ́rùn tí ìkẹ́ rẹ ò jùlọ. tọ́ba wá jẹ́ sí wípé èmi náà ń gba ẹ̀san àwọn ìyá mi ni, mò ń gba ẹ̀san àwọn bàbá mi ni, mò ń gba ẹ̀san àwọn tí wọ́n ti lọ náà ni, kí n ló tóbi jù lọ́dọ̀ ọwọ́ Ọlọ́run nínú ẹ̀ṣẹ̀? kí ló tóbi jù lọ́dọ̀ ọwọ́ Ọlọ́run nínú àṣìṣe tó lè pa tara wájú àti tarẹ́yìn tó lè parẹ́? ṣé bí wọ́n lọ sọ fún ànábì wa Muhammad wípé inna fatahana lakafatihan mubina, ó ní ẹ ti sínà fún ànábì ìwọ Ọlọ́run ọba ló wí bẹ́ẹ̀. ọwọ́ ní kíni liyagfira lakallahu ma taqaddama min zambika wa ma ta'akhkhar wa yutimma ni'matahu alayka ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا. ẹ gbọ́ ó ní ìwọ lọ ṣẹ́gun fún ànábì ó sì náà fún ọwọ́ á ní ó ṣe kó o lè fèrè ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú jìn àtèyí tí yóò tún àtèyí tí ń ṣẹ̀ lọ́wọ́ àtèyí tó tún máa ṣẹ̀. ọwọ́ á wí pé Ọlọ́run ọba mi ò falihuzinu yẹ̀rẹ̀hálù bisajidatin, ìfèríkanlẹ̀ ẹyọ kan yìí máa jẹ́ kí ìbànújẹ́ kó sá lọ yányán. bọ́ bá ti ṣe fèríkanlẹ̀ tó wá ń jẹ́wọ́ bí mo ti wí ní dákun Ọlọ́run ṣàánú mi, gbogbo tí mo bá ṣe sáfèríjì mi, bí ẹ bá sì ṣẹ̀ṣẹ̀ tó bá yẹ pàdánwò náà ni. torí pé ànábì ní àsìkò tẹ́ ẹrú máa súnmọ́ Ọlọ́run jù láyé lẹ́sìkò tá a bá wà níbi ìforíkanlẹ̀ báyìí. làfáàfin pé falihuzinu yẹ̀rẹ̀hálù bisajidatin, mo gbọ́dọ̀ jọ ọmọ wípé tó bá lè fèríkanlẹ̀ báyìí ó ti wà níwájú sàtíà, wájú Ọlọ́run lọ́wọ́ àwọn bí ìtọ́ wà níwájú ọ̀gá rẹ̀ tó káwọ́ pọ́nyìn báyìí tó gbọ́dọ̀ mi. àdàbí ni ó ń fẹ́rí kalẹ̀ báyìí ó gbọ́ ni ó ní wàsíjúdí wàtẹ́rìbì. Kùránì ló wí bẹ́ẹ̀ pé ó ń fẹ́rí kalẹ̀ báyìí dé ó ti wà níwájú Ọlọ́run. iná ni tó bá ti ní challenge mo ti sọ fún ọ falihuzinu yẹ̀rẹ̀hálù bisajidatin, ìfẹ́rí kalẹ̀ ẹyọ kan ó ti tó, ó lè lé ìbànújẹ́ lọ. àyípẹ́ ọba fẹ́rí kalẹ̀ ẹyọ kan kó tún mọ́ fẹ́rí kalẹ̀ míì mọ́ o. nígbà tí wọ́n wá parí ẹ̀ ó ní wàlí farahu yá àti bìdà àwàtí. ìyá wa Rẹ̀mílẹ́kún Àjàní wọ́n ní àwọn lẹ́kṣọ̀ táàmọ̀ sí àwọn gbádùn ẹ̀ wàláhì bí n tẹ́rí bí wá eré life láti jó ní o. èmi náà ò gbádùn pé àwọn èèyàn ọmọ dúró dè mí, ṣùgbọ́n bó la fẹ́ ṣe a kì í ṣiṣẹ́ ká má sinmi. ẹ̀yin náà wò bá a ti ń lọ káàkiri. balihusinu yẹ̀rẹ̀hálù bisajidatin, àfáàní bẹ́ẹ̀ ti rí ni ìfèríkanlẹ̀ ẹyọ kan ilé bànújẹ́ lọ ni. ó wá ní wàlífàràhù yá àti bìdà àwàtín, happiness àmọ́ wá dé pẹ̀lú prayer ẹyọ kan àfi tọ́lọ́wọ̀n bá gbà lókù.
ẹ rántí ni ànábì wa Yunusa alayhi salatu wa salamu òun náà ní Ọlọ́run ọba ọ̀nà sí àwọn ìjọ rẹ̀ pé Yunus lọ sọ fún wọn wípé òjò ìyàwó rọ̀ o sánmọ̀ ọ̀rọ̀ náà tó bá sì rọ̀ náà gbogbo ẹni tí ó bá ṣe tọlọ́hun wọn parẹ́ ni ànábì Yunusa ó sì lọ jíṣẹ́ fún wọn nígbà ó lọ jíṣẹ́ ó kú kó máa retí àánú Ọlọ́run fẹ́rí ara rẹ̀ nígbà tọ́lọ́run tí lóun ó fìyà jẹ àwọn kan ebi dé ńgbà tí òjò ṣú ẹ̀rù ń ba Yunus ànábì wa Yunus pé òjò tó ṣú yìí ní máa ń rọ̀ náà òjò ní máa ń rọ̀ nínú ìlú kan kó wá dẹ́nì kankan sí ẹ̀ẹ́jẹ̀ ń yẹra ló jẹ́ kí Yunusa kó fi inú ìlú lẹ̀ bá a ti máa ń gbọ́ ó ní tí mo fẹ́ fàyọ ń lọ bẹ́ẹ̀ ó kó sínú ọkọ̀ ojú omi àwọn àfa àwọn nígbà tó wà nínú ọkọ̀ ojú omi ń mí àwọn èyí ń pé talẹ̀ lẹ́sẹ̀ tó wọlé àwọn ànábì Ọlọ́run ò sì ní parọ́ wàláhì kò sì parọ́ ó lè mí nítọ̀ sọ wá sọ̀kalẹ̀ ni àbí ká jù ọ síbẹ̀ ó ní ẹjẹ́ ń bọ́ kalẹ̀ wàláhì ọbọ̀ sínú odò fàlítàkà màhú hùtùn àwò fàlítàkà màhú lì hùtù ó ṣe tòm sínú inú odò báyìí ó ṣe déédéé ẹnu ẹja tẹ́bi ń pa ni wàláhì èyí ní gbé mi dé ibi títí ń lọ ẹja mi tẹ́bi ń pa ó tún rí pé ẹjẹ eléyìí kéré ńgbà tí ì rí nǹkan jẹjẹ ń gbé mi ká ló bẹ́jà òun ṣe tún gbé yìí náà mìínú iná Al-Qur'ani fi sọ pé inú òkùnkùn mẹ́ta ni ànábì Yunusa wà odò tó kó sí túm òkùnkùn kan ni ẹja tó gbé mi òkùnkùn kan ni ẹja tó tún gbé yẹn náà mi òkùnkùn kan ni sì gbọ́dọ̀ ń tóbi Allahu Akbar kí ni mo á fẹ́ fàyọ ìwọ̀n bẹ́ẹ̀ ànábì Yunusa wà bẹ́ẹ̀ Ọlọ́run inú òkùnkùn tí wọn náà wà lálẹ́ yìí òkùnkùn àìsàn Ọlọ́run ọba mi ọba yọ ń bẹ̀ òkùnkùn gbèsè Ọlọ́run ọba mi ọba yọ ń bẹ̀ òkùnkùn ronú Ọlọ́run ọba mi yọ ń bẹ̀ òkùnkùn ìbànújẹ́ Ọlọ́run ọba mi ọba yọ ń bẹ̀ òkùnkùn kámárì ibi tá a fẹ́ da ọ̀rọ̀ ara ẹni gbà Ọlọ́run ọba mi gbogbo ọ̀nà tó fi bẹ ní òkùnkùn Ọlọ́run ìdè ayé Ọlọ́run ọba mi ọba ọjà Ọlọ́run wá ń sọ fún àánú Al-Qur'ani ọwá ní láòlà kànámínà musabbihina lálàfíbísàbí bátìníhì láyà omi yòbọ̀ àsún ẹ káàbọ̀ gbogbo yín là ń kí ẹ̀rí àwọn èèyàn mi náà àtijọ́ mísì ara wa ni jàmá mùsùlùmí ànábì wa Yunusa olúwa wá ń pè láòlà kànámínà musabbihina tí kì í bá ṣe wípé Yunusa ó tètè ṣàdúrà ni lálàbí sàfi bátìníhì láyà omi yòbọ̀ àsún ọlọ́run ní kò bá máa wà nú ẹja òun ni tálíkì àmọ́ ọlọ́run èdè ọgbọ́n wo ni Yunusu wá dá sí ọlọ́run náà ní ń kọ́ ní ìpè ìwọ Yunus nígbà tó ti wà nínú ìṣòro yìí bẹ̀mí ẹ̀rí ọlọ́run ọba mi òun là ń pè ní ọba amẹ́niṣẹ́ni òun náà là ń pè ní aṣenitánbánidárò a sọ pé ọlọ́run làwá lọ́wọ́ amẹ́niṣẹ́ni àti amafa ìmẹ́niṣẹ́ni àti aṣenitánbánidárò irọ́ ni méjì ń bẹ ọlọ́run ní jẹ́ sẹ́ẹ̀rí amẹ́niṣẹ́ni ọlọ́run ọba mi ní jẹ́ bẹ́ẹ̀ tó mọ̀ pé nìkan ò níjọmọ ẹyọ kan lọ yóò sì pa lásìkò gbà tí ò lè bí mi mọ̀ ó mọ̀ ò ṣe é nù àmọ́ ṣíṣe òun náà ó torí nǹkan kan ṣe ni ṣe ẹ wá rí afàìmọ́niṣẹ́ni ọmọ èèyàn ní jẹ́ yìí torí kò mọ ẹ̀dá tọ́lọ́run dá ọ kò síbẹ̀ ńjọ́ tọ́lọ́run dá ọ ó kàn dé ń bínú erí ni ọmọ èèyàn ní jẹ́ afàìmọ́niṣẹ́ni ṣe ẹ wá rí ọba mi aláwùrábí ní tó ń jẹ́ àṣenitán bánidárò òun náà ní tó wá ń sọ fún Yunusa wípé bẹ̀mí kí n yọ nínú òkùnkùn yìí òun náà bá ń pé kí ni wàá ṣe ọlọ́run ọba mi ọba tí ń nani táyà sádi ní bá ń pé la ilaha illa anta subuhanaka inni kuntu minaz zalimin Ànábì wa Yunusa ní bá ń pé la ilaha illa anta ó ní ọlọ́run ọba mi kò sí ọba mi lẹ́yìn rẹ̀ ìwọ náà ni ìwọ làkọ́kọ́ ìwọ ni ìgbẹ̀yìn ìwọ láàrin ìwọ lókè ìwọ nílẹ̀ ìwọ lànà ìwọ lóní ìwọ lọ́la ìwọ ní gbogbo obì ìwọ níbi ọ̀nbẹ́nbi tí ò sí ó kí ọlọ́run ọba bẹ́ẹ̀ ó ní subuhanaka mímọ́ ìwọ ọlọ́run inni kuntu minaz zalimin ó ní mo ṣàṣìṣe mo ṣàbòsí fúnra ara mi ẹ̀gbọ́n báwọn ọlọ́run wa ní ọ̀dà àwa mú ọjà dídá àwa yọ hasbi Allah lọ́lọ́run wá yọ Yunusa kó nu ẹja iná ni ọlọ́run wá ní ẹja ni ọ̀yá
máa mi lọ máa mi lọ máa mi lọ máa mi létí odò wá lọ lè pọ Yúnúsà kalẹ̀ ńbẹ̀ ọwọ́ akọ̀ síbẹ̀ níbi tí ọ̀sẹ́ nìkankan fúnra ara ọlọ́run bá mi náà ló tún wá fi ògo rẹ̀ ló tún fi ó fún un ní sọ̀fáìfà wọ́n nígbà tó pọ̀ kalẹ̀ ó ti di kékeré bí ọmọ adìẹ tánṣẹ́ bí àbí bí ọmọ ẹran àbí bí nǹkan míì tá a mọ̀ tó jẹ́ pé tó àṣà mọ́ fi wé ntọ́lọ́run bá ní ó yé wa ni nígbà tó wá pọ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá mi lọ fi afẹ́fẹ́ sí i ọlọ́run bá mi tó gbà tó ṣẹ̀ wá dìde padà ọlọ́run tó yọ Yúnúsà ibi tó ti yọ ọ̀hún sórí wọn náà bó ti ń wò mí hùn ọ́ kúrò nínú òkùnkùn àìrọ́kọ pẹ̀lú ògo ọlọ́run ọ́ kúrò nínú òkùnkùn àìbímọ pẹ̀lú ògo ọlọ́run ọ́ kúrò nínú òkùnkùn àìníṣẹ́ pẹ̀lú ògo ọlọ́run ó kúrò nínú òkùnkùn àlákàlà pẹ̀lú ògo ọlọ́run ó gbogbo tí ń ṣe ọ́ ọlọ́run wọlá àbí tí a bá ọ̀rọ̀ dé yìí wọlá àwọn tó jáde ń bẹ̀ tí nínú wàhálà yìí wọlé ẹni tọ́lọ́run tún fẹ́ràn jù tóun náà tún jáde lọ́wọ́lọ́wọ́ báyìí àtẹ̀mí àtẹ̀yìn gbogbo wàhálà tá a kó sí ọlọ́mọṣà yọ wá ń bẹ̀. kí ni tí n wá ń sọ gan ọ̀rọ̀ tí n sọ lọ náà ní kẹ́ ẹ gbọ́ parí àfáàní falihuzinu yẹ̀rẹ̀ halubi sajidatin ìfẹ́ríkanlẹ̀ kan báyìí a máa lé ìbànújẹ́ tí ó sì travel yányán ọ wá ní kíni wálé farahu ya àti bìdà àwàtín ọ wá ní sẹ́ẹ̀rí ìdùnnú tí máa dé lẹ́yìn ìbànújẹ́ òun àdúrà ẹ̀yọ̀ kan báyìí ti tó ẹlòmíì ò lè ṣàdúrà nìdààmú fi ń bá ẹlòmíì ní àṣẹ lẹ́nu ọlọ́run kàn dá ni wípé tọ́ ọ bẹ́ẹ̀ fi dìde lóru tó o ṣàlùwàlá tó o gbàgbé tó o ṣe aláàkùbárú tó o wá fẹ́rí kalẹ̀ tó o pè mí màá yọ ọ́ kó ń bẹ̀ ṣùgbọ́n ogun ti ń jà àlìjẹ̀nú ọ̀jọ́ gbádùn àṣàṣì òjẹ́ lòmíì ò gbádùn kò ní lè ṣe nǹkan míì tí ò tó ń tọ́ yẹ kó ṣe òun ní ò mọ̀ ṣe ọlọ́run ó jò rọrùn fún ọ ọlọ́run ó jò rọrùn fẹ́mi náà ẹ máa wá gbọ́ níparí kí n tó máa wá lọ ìṣẹ́jú mélòó mo ti lò ẹ dákun ẹ bá ń wá go mi ìṣẹ́jú mélòó mo ti lò àfáà wa ní ìta ń sọ yìí pọ́ìntì tó tún yẹ kó mú dání ó ní inna Allaha ọlọ́run ọba mi làmúyánsá hàmà farajitahu ẹ sì bá ń gbé ọlọ́run ọba mi tóbi Allahu akibaru àfáàní lámúyánsá Allahu hàmà farajitahu ẹ máa bá ń kéwùn yàyìn lámúyánsá Allahu hàmà farajitahu àfáàní ìbànújẹ́ ẹnìkan tí wọn náà gbé kú òfin ọlọ́run ò gbàgbé ìwà ń retí kó sọ wípé ọlọ́run wàhálà tí mo kó sí ṣàánú èmi náà wọlá pé mi náà ṣe báyìí njọkàn àmọ́ ò lè bẹ̀bẹ̀ ò ṣàdúrà ò fẹ́rí kanlẹ̀ bó lọ wá fẹ́ dì bó ló dì ẹni tí ó bá lè ṣàdúrà ẹ sọ bí ó ti dì. Inna Allaha ọlọ́run ọba mi làmúyánsá hàmán farajitahu kọ́dà ẹni tí ń béèrè ọ̀nà wípé ẹjọ́ sísà ẹjọ́ brọ́dà ẹjọ́ ọ̀nà báyìí mò ń lọ tó o sì direct ẹ̀ wàláì aburú ló ṣí dànù fẹ́nìkan ìbànújẹ́ ló gbé kó fẹ́nìkan ọlọ́run ọ̀gbàgbé ò ti kọ́lẹ̀ ọ̀wá lè bẹ ọlọ́run tó ti ní dáadáa tí ra ń kọ́ kalẹ̀ fún ọ tí ń retí pé kí wọn náà ìṣòro tó ní mo fẹ́ sẹ̀sẹ̀ fún ọ ẹ má jà gọ̀ síra wa àfa wa ní wàhánà kàdẹ́tì àtẹ̀bùkìá fa àdìkálítà alẹ́ ìhàsùrù wàhánà kàdẹ́tì àtẹ̀bùkìá fa àdìkálítà sùrùrà alẹ́ ìhà. àwọn kan níbi tí ń wí o làwọn náà ń wí tẹ̀lé mi àfa ní ìwọ ọ̀ràn tí ni ìjọ kan bẹ tó jẹ́ pé ojú kan fẹ́ sunkún báyìí ó sì wá mú dùnú wọlé tọ̀ ó wá nu ojú nù báyìí dandan ni fọlọ́hún òun ló sọ bẹ́ẹ̀ pé halijaza uli ìhìsáni ìlàlẹ̀ ìhìsán ó ní kò sí nǹkan kan tó mọ bí sẹ̀sán rí àfire ìjọ tó síbànújẹ́ kú òfẹ́ nìkan ọba mi rí ọjọ́ náà ìjọ tí ẹnìkan fẹ́ sunkún báyìí tó wá fi ẹ̀rín pàdé ẹ̀ ọlọ́run rí ìjọ náà ìjọ tó gbọ̀n yẹn lówó ìjọ tó fún yẹn ní advice ìjọ tó lọ dúró tìyàn níjọ́ òde rẹ̀ kójú ó mọ̀tì níjọ́ tẹ́nìkan ò rówó hospital san tó ẹ̀pù ẹ̀ ọlọ́run lòun ò gbàgbé kí n tó máa wá lọ níparí yẹn àfààní sẹ̀fínà tùtì tàníkà
ẹ̀yin àfáà mi tẹ́ńbẹ́ńbẹ́ Safinatu Titanic ìjẹ́ ìrántí ọkọ̀ ojú omi Titanic níbi fíìmù ṣe rántí ra bẹ́ẹ̀ rántí àfáà ní ọkọ̀ ojú omi Titanic yẹn banaha mi'atu shakhasin banaha mi'atu shakhasin ọkọ̀ ojú omi Titanic yìí Titanic àti pé báwo ti pè mí kéwùnú Safinatu Titanic ọkọ̀ ojú omi Titanic ìwọ tó bá ti wo fíìmù yẹn rí lọ wò banaha mi'atu shakhasin àwọn tí wọ́n kàn àwọn tí wọ́n gbèrò 100 èèyàn láì mọye ni àfáà wí bẹ́ẹ̀ ṣùgbọ́n wa Safinatu Nuhin ṣùgbọ́n ọkọ̀ ojú omi ànábì wa Nuhu banaha shakhasun wahidun èèyàn kan ló kọ̀hún mo fẹ́ mú ẹ̀kọ́ kan jáde ni mo ti fẹ́ kọ́ tirẹ̀ kí n lọ kí n ra mọ́ sinmi mi ká máa pàdé ṣe é gbọ́ àríwòye tí mo fẹ́ mú wá Safinatu Titanic ọkọ̀ ojú omi Titanic banaha mi'atu shakhasin àwọn èèyàn tí wọ́n kọ́ ọkọ̀ ojú omi náà tí wọ́n kàn gbogbo alárí bí wọ́n ṣe péjọ ọgọgọ́rùn àìmọye ni wa Safinatu Nuhin ṣùgbọ́n ọkọ̀ ojú omi tànábì wa Nuhu banaha shakhasun wahidun ẹnìkan ló kọ́ ànábì Nuhu nìkan ló kọ́ ọkọ̀ ojú omi kí la fẹ́ mú fàlìhùlà gẹ̀rì kọ́tí ṣùgbọ́n ọkọ̀ ojú omi tí àìmọye àwọn èèyàn kàn yìí tí ń ṣe ọkọ̀ ojú omi Titanic gàrí kọ́tí at the end of the day ọ̀tẹ̀rì wàsáníyà ṣùgbọ́n ẹ̀yọ ọ̀kan tí ẹnìkan wá kàn hamalatil bashariya òun ló wá kó àwọn èèyàn tó fẹ́ kó ó dé èbúté òfo kí ni fi ń yé wa fata òfìkù minallah afá mi fata òfìkù minallah kí ọkọ̀ ojú omi táì mẹ́yọ 100 èèyàn kan kó tẹ̀rì kóhun tẹ̀rì yẹn kí èyí tẹ́nìkan kan kóhun ó sì kó débùté òfo kóhun ó débùté ògo òun délẹ̀ lérí èyí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan ó tẹ̀rì dànù pẹ̀lú gbogbo brain tí wọ́n dájọ́ èyí tí ẹnìkan ṣoṣo tó wá kàn òun wá dé èbúté ògo ó kó èrò débi tí wọ́n fẹ́ kó dé àfáàní tá a fẹ́ mú bẹ̀ ni pé fata òfìkù minallah àṣekọ́lọ̀ òun fi sẹ́yìn yàn àánú kan ní lọ́tọ̀ èèyàn lè pọ̀ tọ́lọ̀ òun ní fi sẹ́yìn yìí o ọlọ́run lè fi sẹ́yìn ẹnìkan o ọmọ wa tọrọ wípé ọlọ́run fi sẹ́yìn mi ọlọ́run dá mi lọ́lá fata òfìkù minallah fata òfìkù minallah ó yẹ kó o ti mọ̀yún náà wí fata òfìkù minallah ìtòsí tí ọkọ̀ ojú omi tí 100 àwọn èèyàn tẹ́ níye tí wọ́n kàn ó sì tẹ̀rì kò gbé wọn débi tí wọ́n lọ ọkọ̀ ojú omi ṣòfò àwọn náà ṣòfò èyí tí ẹnìkan ṣoṣo wá kàn ó wá dé ilẹ̀ ògo ó dé ilẹ̀ lérí ó dé èbúté ògo lọ́jà mọ̀ wípé kí ni fata òfìkù minallah èèyàn lè pọ̀ tí ò ní wúlò èèyàn lè pọ̀ tí ò ní wúlò ni àfáà kan mi ń pé gbó ló wí àfáà dúrédì ni ẹ̀yà àfẹ́ rán mi létí ó ní anasu alifun mi ní kíní kan anasu alifun mi ní mú kawahidin wàwáìdùn kàlí alifi ní àmúru àná ó ní anasu alifun 100 èèyàn mi ní mú kawahidin nígbà míì ń bẹ iṣẹ́ tọ́lọ́run ó fi yìn wọ́n wọn ò ní orí yìí ju sẹ́ nìkan lọ wàwáìdùn kàlí alifi ní àmúru àná ìgbà míì ń bẹ tọ́lọ́run bá ti fi sẹ́yìn yàn tí ọlọ́run bá fi sẹ́yìn yẹn nìkan ṣoṣo báyìí yóò sì lé níyìn tí 100 èèyàn àfà tí ò ní ọlọ́run kó fi sẹ́yìn wá ni mo fi ń pẹ́ wọ ọlọ́run ní ṣe tiwa ọgbọ́n kan ètè kan kọ́ kódà kì í ṣàdúrà káàsó òtítọ́ ta ò fi kú ọlọ́run ọba ní ó yẹ kẹ́ ẹ ti máa wí ó yẹ káwọn èèyàn wò ti máa wí
owó lọ́hùn ní ṣe tiwa ọgbọ́n kọ́ ètè kankọ́ kódà kì í ṣáàdùn àkàṣọ òtítọ́ ta ò fi kú ọlọ́run ọba ni ọlọ́run mọ̀ ṣe ti yín o yóò mọ̀ ṣe ti àwa náà o yóò mọ̀ ṣe ti yín o yóò mọ̀ ṣe tiwa náà gbogbo yín jẹ́ pé mo ti mí sí yín ló jẹ́ kí n ra wá pẹ̀lú ògo ọlọ́run gbà tá a tún máa pàdé àfa àyùdé ti ń sọ fún yín wípé ọwọ́ náà mo ní í ṣe tíá ọgbọ́n kọ́ ètè kankọ́ kódà kì í ṣáàdùn àkàṣọ òtítọ́ ta ò fi kú wọ́ ọlọ́run ọba ní bye bye.